ènìyàn ti kọrin ó yá ẹgbà tùpà wá ẹ wá wá Agogo Ayọ̀. Olólùfẹ́ Agogo Ayọ̀ àti kí n káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò Agogo Ayọ̀ fún tòní. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ẹ kọ́kọ́ gbọ́ kókó inú ìròyìn náà. Ìdí tó fi ṣòro fún àwọn obìnrin ìràwọ̀ láti ṣe ìgbéyàwó NWACHUKWU. Àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta tayọ. WANDE kò fi hàn wípé òun ní ọmọ ọdún 5. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lọ́lọ́ yìí ni ọ̀kan lára àwọn ìràwọ̀ nínú ètò Big Brother Africa tàtẹ̀yìnwá kópa nínú ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú àwọn atọ́kùn ètò orí móhùnmáwòrán ní Moment with Mo, Dọ́lápọ̀ Òní àti Bọ́láńlé Olùkànnì. Ó sì sọ ìdí tí òun àtàwọn ọkùnrin ẹgbẹ́ òun ò ṣe lè fẹ́ àwọn obìnrin tó ń ṣe eré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà. Uti ṣàlàyé wípé gbogbo ènìyàn ló mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà ló ń bá àwọn olówó ọlọ́rọ̀ pẹ̀lú àwọn bàbá àlàyé orílẹ̀‐èdè Nàìjíríà sùn káàkiri kí wọ́n bá lè ní ìgbésí ayé tó dẹrùn. Uti NWACHUKWU tó tún jẹ́ òṣèré níléeṣẹ́ Nollywood wá fi hàn wípé ní gbogbo ìgbà tóun àti àwọn ọ̀rẹ́ òun bá ti ń sọ̀rọ̀ nípa ṣíṣe ìgbéyàwó pẹ̀lú àwọn òṣèrébìnrin orílẹ̀-èdè Nàìjíríà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń tàka rẹ̀ dànù nítorí pé wọ́n ti ṣe alábàápàdé àwọn òṣèrébìnrin náà pẹ̀lú àwọn bàbá àlàyé yìí níbi tí kò bójúmu rárá. Ọ̀kan lára àwọn olórin orílẹ̀-èdè Nàìjíríà WANDE ti fi hàn wípé òun ní ọmọkùnrin tó jẹ́ ọmọ ọdún 5 kan tí ẹnìkan bí fún òun ní ọdún 2008 kí òun tó ṣe àgbékalẹ̀ àwo orin òun àkọ́kọ́ tí ṣe Mushin to More Hits. WANDE ṣe àfihàn yìí nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi tó ti jẹ́wọ́ wípé níṣe ni òun ṣe ọ̀rọ̀ náà ní òkú òru nígbà náà lọ́hùn-ún ṣùgbọ́n òun ti ṣetán láti jẹ́wọ́ fún gbogbo àwọn ènìyàn báyìí. Ọ̀gá àgbà iléeṣẹ́ agbórinjáde Black Diamond Entertainment náà ni a gbọ́ wípé ó rí ọ̀rọ̀ àbùkù gbà nígbà tí ìròyìn náà bú jáde láìpẹ́ yìí ṣùgbọ́n ti wá jáde sí gbangba láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òótọ́ ni ìròyìn náà. WANDE náà ti wá tọ ipasẹ̀ àwọn ìràwọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bíi Wizkid, Ice Prince, Davido, Paul Okoye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bí àwọn tó ní ọmọ láìkọ́kọ́ ṣe ìgbéyàwó. Lọ́lọ́ yìí ni ìwé ìròyìn Forbes fi hàn wípé 3 nínú àwọn ọkùnrin tó lágbára jù nílẹ̀ Áfíríkà jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà. Pabambarì ẹ̀ ni wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ló wà ní òkè téńté nínú ìwé náà níbi tí ẹni àkọ́kọ́ ti jẹ́ Sindu Shagaya tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ e-commerce konga.com àti digly.com. Chinedu Echeruo tóun náà jẹ́ olùdásílẹ̀ upstop.com àti tripology.com tẹ̀lé nígbà tí ẹnì kẹta jẹ́ Kọ́lá Karim ti iléeṣẹ́ Shoreline Energy International. Ìwé náà tún ṣe àfihàn àwọn ọmọ orílẹ̀-èdè Tanzania 2, ọmọ Uganda kan, ọmọ Cameroon kan, ọmọ Zimbabwe kan àtàwọn ọmọ orílẹ̀-èdè Ghana 2 níbi tí ọ̀kan nínú wọn ti jẹ́ oníròyìn BBC tó ti di olóògbé ní Komla Dumo. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Ìdí tó fi ṣòro fún àwọn obìnrin ìràwọ̀ láti ṣe ìgbéyàwó Uti NWACHUKWU. WANDE kò fi hàn wípé òun ní ọmọ ọdún 5. Àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà mẹ́ta tayọ. Àwa ìjìbẹ́ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayọ̀ fún tòní. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú, ẹ máa bá wa kálọ. Ètò yìí ló ń rán wa létí èdè àtàṣà wa tó ṣe kókó.